ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn olóṣèlú tẹ́ ẹ járàlú ẹ̀yin gangan ń lọ bàyé jẹ́ gbogbo owó mi pátápátá làwọn olóṣèlú ti gbà tán kò sì kù nǹkan kan tá à ń sọ̀rọ̀ yìí ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá nílẹ̀ Nàìjíríà ń gbà kan rí tá a mọ̀ sí IGP Okiro Mike Okiro ló fèròyìn léde ní ọjọ́ bíi mélòó kan ló ti sọ̀rọ̀ yìí nílùú Àbújá níbi ìpàdé ìta gbangba kan tí wọ́n ṣe fún àwọn tí yóò du ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí. Ibẹ̀ ni bàbá arúgbó yìí tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá káàfàtà nílẹ̀ Nàìjíríà nígbà kan rí lọ́dún 2007 títí di ọdún 2009. Ibẹ̀ ni Okiro ti sọ pé àwọn aráabí wọn láwọn ò bà tèmi jẹ́ jẹ́jẹ́ mi ni mo fẹ̀yìntì nídìí iṣẹ́ ọlọ́pàá àmọ́ kí n máa fowó mi jẹun làwọn kan bá dé l'Àbújá pé bàbá ṣe wá lọ sẹ́nẹ̀tì mọ́sẹ̀ẹ̀sẹ̀ parí ìkan tán ni mọ́sẹ̀ jẹ́ ń sinmi fẹ̀dọ̀ lórí òróòro kí n sinmi. àwọn nírọ́ ẹni tí ń bẹ́ńbẹ́ ò ṣe dáadáa ìwọ la fẹ́ jẹ́ ó ṣe lòun bá sọ fún ìyàwó òun ní ẹ̀rù mọ̀ ń bà mí ní àkóso tí ń bọ̀ ọ́ lẹ́rù làwọn bá bẹ̀rẹ̀ sí ń kó owó yìí ṣe é sì mọ̀ pé oríṣiríṣi owó làwọn ọlọ́pàá àwọn máa ń rí pàápàá jùlọ àwọn tí ń jẹ́ ọ̀gá ọlọ́pàá lókè ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ń kó gbogbo savings rẹ̀ ní ń kó fáwọn olóṣèlú yìí ó tiẹ̀ ní ìgbà míì wọ́n á tún wá á ní bàbá owó ti tán o a fẹ́ ṣe bí a fẹ́ lọ bring money nígbà tí wọ́n fẹ́ gbowó ń tán kẹlẹ́lẹ́ lójú òun bá dá pé ẹ wá ẹ̀yin ará bíi ṣé ẹ fẹ́ jẹ́ kí n lọ mọ́ ta gbogbo ẹ̀ nítorí pé ń ṣòṣèlú pẹ́yìn ọba tiẹ̀ wá ta gbogbo ẹ̀ ṣé ẹ rò pé bọ́ńtọ̀ ń bá wọlé tó wọlé gan-an ṣé kìí ṣe bí ó ṣe rówó yìí àbẹ̀wò rẹ̀ yáwó òní ọ̀kọ̀ọ̀kan mọ̀ ń sá ẹ̀yin gangan lọ bàyé jẹ́ torí ẹ̀yin lẹ̀ jẹ́ kí àwọn olóṣèlú kí wọ́n mọ̀ ṣe dáadáa torí owó tẹ̀ ń gbà lọ́wọ́ wọn ó ti pọ̀ jù. Okiro ló sọ̀rọ̀ yìí pé lọ́dún 2023 ìbò tá a fẹ́ dì yìí ẹ jẹ́ ajá mi lọ́rọ̀ pé à ń gbowó lọ́wọ́ àwọn olóṣèlú ẹ̀yin èèyàn ẹja mi wọ́n ti gba owó mi tán o Mike Okiro ló sọ bẹ́ẹ̀. Yorùbá Report náà láti ń dún ẹ̀lẹ́mbẹ̀rún.